lókè èèpẹ̀ nínú ọlá pẹ̀lú àlàáfíà ara pé gbogbo ọjọ́. Owó tọ́ra méjì irú ẹ̀ tó tó kalẹ̀ fún wa báyìí àmì jọ pọ̀ ṣe eré ara rẹ̀ ló ṣe ń. Mọ́lá mi lọ sọ àǹfààní náà sí wọ́n mẹ́rin àṣà àfààní yá. Ànábì sallallahu alayhi wa sallam yorùbá níbi dáadáa sallallahu alayhi wa sallam. Ọ̀hún wà nínú ìlú. Ẹ̀rọ àpàtàkì ẹ̀rọ wá ní ìyàwó dáhùn bí ìgbógun fẹ́ jáde ẹwà ṣáájú ìtúrẹ́. Lọ́yẹ̀ mi lè sọ fún àwọn oníwúrú. Wọ́n bá ní àṣà àfààlẹ́ ìlà. Wọ́n bá kúkà kélé yìí. Tí àwọn ohun tí o ṣe tó jùlọ máa láyé láyé. Àwa galawa jẹ́ ní tí máa yẹ yé tó a lò. Bàbá mo gbọ́ wájú fọ́tò. Àwọn tiwa ẹ wo iná lẹ́nu kan hara ìsìkì ẹ yìí rẹ̀ jẹ́ náà ìsìkì àti ké Kùránì lọ́wọ́. Fún sẹ́ni ń gbọ́ bàbá náà lọ́kùnrin kan máa gbé ọmọlájú rẹ̀ jẹ́ ní sáàkì àgbé máa wo sẹ́ni gbó lóṣù. Mọ́nà mi lè sọ ọ́ lẹ̀ fọ́lẹ̀. Ìyá mi dé wàá máa kúkà bíbọ̀ ńlá mi lóyà bí. Mo kí ọ́n torí Ọlọ́run wọ́n ti mọ̀ báyìí rẹ̀ ti gbàjẹ́ láti lè wọ́n ni. Ọba tí ní tó ń bẹ̀ fún gbàdúgbò tó ń bẹ ọkọ ní ẹ̀kọ́ tó tó kò sí wàhálà. Ìbàjẹ́ kò sí jà. Wàyí ṣe wíjà òru ìzà àdìràkà. Bàbá wa sàlẹ̀ ẹlẹ́kẹ̀ẹ́ta ìwọ̀. Tọ́mọ ní tí ó ń tà lọ́dọ̀ bàbá ẹ̀. Ẹ̀fẹ́ ìyàwó fún bàbá tí wọ́n ti mú hàn hàn. Wàrà tó ti tó ìyàwó ní èyí tó fún wọn ní gbogbo àwọn àdúgbò tó tẹ̀wọ̀n lọ fún wọn lóyún ọmọ ń bẹ pẹ́ ọmọ ń bẹ pọ̀ ọmọ ń bẹ lápù. Táwọn ọmọ máa kọ́ wọn lẹ́gẹ́ ọkùnrin sì gbọ́ wọn bọ́sẹ̀ ìgbà wọn. Fàkọ́lá ilẹ̀ ipò ìhàdà ìwọ̀kùnrin. Ó sì mú ọmọ ẹ̀ lọ́wọ́ wá bọ́sẹ̀ ìgbà wọn. Ọlọ́run ni ìbò ni. Ṣé ìdáhùn ọba kọjá ọmọ orí ìwọ́n báyìí? Bàbá rẹ̀ ṣe wàhálà ogun ọ̀ ìyá rẹ̀ ṣe wàhálà wọn. Mo máa rí nǹkan báyìí, màá já ń.